Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí Àṣeyọrí TV. A fẹ́ sọ̀rọ̀ nípa jagunjagun apá kejì. Gẹ́gẹ́ bí ó ti jẹ́ wípé gbogbo wa là ń retí fún apá kejì sinimá jagunjagun, bóyá ó máa jáde tàbí kò ní jáde. Bí nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn, a ti sọ̀rọ̀ nípa sinimá apá kejì yìí, èyí tí a mú wá sí ojú máwòrán yín bí wọ́n ṣe ń po sinimá apá kejì pọ̀, ìyẹn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ story láti gbé apá kejì jáde. Ṣùgbọ́n ó ní àwọn nǹkan kan tí a tún gbọ́ ta ní pé okay, ẹ̀yin olólùfẹ́ wa, a máa fún yín bá a bá ṣe ń gbọ́, ká má lọ fi yín sínú òkùnkùn. Ìdí nìyí la tún ṣe wá sórí ètò pé ẹja wa sọ fún yín ibi tí iṣẹ́ dé dúró lórí sinimá jagunjagun apá kejì. Ká tó máa bẹ́tò lọ, mo fẹ́ bi yín ní ìbéèrè kan. Ìbéèrè náà ni wípé nígbà tí a bá ń bẹ́ ètò yìí lọ, ẹ máa mọ̀ bóyá lóòótọ́ sinimá jagunjagun ó máa ní apá kejì tàbí apá kejì kò ní jáde. Nítorí àwọn ìbéèrè kankan wáyé pẹ̀lú àwọn olólùfẹ́ wa nígbà tí a gbé fídíò àkọ́kọ́ jáde wípé wọ́n ń ṣiṣẹ́ lórí jagunjagun apá kejì. So àwọn olólùfẹ́ wa mẹ́sẹ̀jì wa, wọ́n bá wa sọ̀rọ̀ ní comment section àti lóríṣiríṣi àti lórí social media wa gbogbo wípé àwọn nǹkan kan yìí àwọn notice ẹ̀ nínú sinimá yìí. So fún ìdí èyí, tá a bá sọ sórí afẹ́fẹ́, tẹ́yin olólùfẹ́ wa náà bá gbọ́, a máa jọ wò pé ṣé lóòótọ́ ni ká máa retí jagunjagun apá kejì àbí jagunjagun apá kejì kò ní lè jáde. Ẹ já bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni tó ní ìtàn yìí, ìyẹn Fẹ́mi Adébáyọ̀. Fẹ́mi Adébáyọ̀ ni ó kan sinimá jagunjagun, òun ló ṣe agbátẹrù ẹ̀, òun ni ó náwó sí, òun ni producer tí ó ṣe sinimá jagunjagun. Nínú apá kìíní jagunjagun, ẹ má jà gbàgbé wípé Fẹ́mi Adébáyọ̀ wọ́n ti pa nínú apá kìíní jagunjagun. Àwọn èèyàn wá ń retí apá kejì. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Kò possible pé apá kejì ó jáde kó má sí ẹni tí ó ní ìtàn, ẹni tí ó kọ ìtàn, ẹni tí ó náwó sí ìtàn yìí kó má sí ńbẹ̀. Kò ṣeé ṣe, kò lè ṣeé ṣe. Ẹ jájọ wò dáadáa, kò lè ṣeé ṣe. Tó túmọ̀ sí wípé tí apá kejì bá fẹ́ jáde, Fẹ́mi Adébáyọ̀ kò tíì gbọ́dọ̀ kú nínú apá kìíní jagunjagun náà. Ṣùgbọ́n àwọn kan wá sọ wípé Fẹ́mi Adébáyọ̀ kò tíì lè lọ báyẹn, sinimá Yorùbá ó lè jí padà, ó lè ṣe gbá, ó lè ṣàwo. Màá sọ ìdí kan pàtàkì tó jẹ́ wípé Fẹ́mi Adébáyọ̀ nínú sinimá jagunjagun kò lè jí tó bá jẹ́ pé apá kejì máa jáde. Reason why ni pé nígbà tí story jagunjagun apá kìíní bẹ̀rẹ̀, wọ́n ṣe àfihàn arákùnrin kan tí ó ń jẹ́ Ọdúnládé Adékọ́lá tí ó wá jí adé ìṣẹ̀mbáyé gbé nínú apá kìíní sinimá jagunjagun. Now, ìgbà tí ó dé ààfin ibi tí ó ti fẹ́ jí adé gbé, ìtàn fi yé wa wípé Ọdúnládé jẹ́ alágbára akọni ọkùnrin tó jẹ́ pé ó ní agbára gidi gan ní inú sinimá yẹn. Now, nǹkan kan ṣẹlẹ̀ níbẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà, àwọn tí ó wo sinimá jagunjagun, wọn ò understand sinwá yẹn tí ó jẹ́ ti Ọdúnládé. Ẹlòmíì kàn wo sinwá yẹn pé okay, sinwá yẹn wọ́n kàn fi pe attention àwọn èèyàn pé kán máa wo kán lè wo sinimá yìí dáadáa dé òpin tàbí nǹkan kan ṣá. So ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọn ò mọ kókó sinwá yẹn, èyí tí màá ń láǹfààní àti tànmọ́lẹ̀ sí fún gbogbo wa lónìí. Sinwá yẹn, ẹ rí i pé nígbà tí Ọdúnládé ń ṣiṣẹ́ olè ẹ̀ tí ó fẹ́ jí adé ìṣẹ̀mbáyé gbé, ó yọ idà láti bẹ́ ọba Káyéjá. Ọba Káyéjá ó yá sọ pé ó ti lọ. Ó yọ idà jáde láti bẹ́ orí rẹ̀. Bó ṣe yọ idà jáde, Fẹ́mi Adébáyọ̀ ó yọ irinṣẹ́ kan jáde, èyí tí a mọ̀ sí àíké. Jíjù tó ju àíké yìí tí ó kan Ọdúnládé ní ọwọ́, ó gé ọwọ́ ẹ̀. Ọ̀tá Ọdúnládé nínú sinimá yẹn ṣe bẹ́ẹ̀, ó ṣe kíni, ó lọ. Now, nǹkan tí mo fẹ́ ká fàyọ nìyí, idà tí àíké tí Fẹ́mi Adébáyọ̀ jù nínú sinwá yẹn, ó túmọ̀ sí wípé irinṣẹ́ mákẹ̀jẹ̀ ni irinṣẹ́ yẹn, pé Yorùbá, ẹ̀yin tẹ́ bá jọmọ Yorùbá, ẹ gbìyànjú láti understand ọ̀rọ̀ yìí. Yorùbá ní àwọn irinṣẹ́ kan tó jẹ́ wípé kò gbọdọ̀ kan ẹ̀jẹ̀. Tó bá ti kan ẹ̀jẹ̀ èèyàn, bó ti wù kéèyàn yẹn ní agbára tó, ẹni yẹn ò lè yé. Ohun tí wọ́n fi
kíní yẹn fàyọ nìyí wọ́n ṣú ẹ̀ pé òkè bó ti wù kéèyàn ní agbára tó láyé yìí Yorùbá ní irinṣẹ́ kan tí wọ́n ń pè ní mákànjẹ̀ ìyẹn idà tàbí ọ̀bẹ tàbí anything tí wọ́n fi ń jagun láyé àtijọ́ kíní yìí tí ó bá lè kan ẹ̀jẹ̀ bó tiẹ̀ já abẹ́rẹ́ ni tí wọ́n bá pe abẹ́rẹ́ ní pé abẹ́rẹ́ mákànjẹ̀ tí wọ́n bá fi gúnyàn lásán ẹni yẹn gbọ́dọ̀ kú nínú ìtàn Yorùbá kò sí pé ẹni yẹn tún padà jí the same thing ni wọ́n lò nígbà tí Gbọ́tìjà àti Gbógunmì tí wọ́n jọ ń jà ẹ rí i pé irinṣẹ́ kan wà lọ́wọ́ Gbógunmì tó jẹ́ pé mákànjẹ̀ náà ni the same irinṣẹ́ náà not fẹ́ lò bẹ́ẹ̀ yẹn kó tó di wípé Lateef Adédìméjì tí wọ́n ṣe Gbọ́tìjà wọ́n padà lo irinṣẹ́ yẹn fún Gbógunmì tí wọ́n fẹ́ pa Gbógunmì bó tilẹ̀ jẹ́ pé Gbógunmì ní agbára tó irinṣẹ́ mákànjẹ̀ yìí ló padà pa á the same irinṣẹ́ mákànjẹ̀ yìí ni ìyàwó Fẹ́mi Adébáyọ̀ nínú sinimá Jagunjagun the same irinṣẹ́ yìí náà ló lò fún Fẹ́mi Adébáyọ̀ tí ó fi ṣe kíni the same irinṣẹ́ ló lò fún Fẹ́mi Adébáyọ̀ tí ó fi ṣe kíni tí ó fi pa Fẹ́mi Adébáyọ̀ nínú irinṣẹ́ nínú sinimá Jagunjagun now nígbà tí Yorùbá ti sọ fún wa pé irinṣẹ́ kan wà tí ó ń jẹ́ mákànjẹ̀ tí a lè sì lò ní bí ọ̀nà mẹ́ta nínú sinimá ó túmọ̀ sí pé kò lè ṣeé ṣe kò possible wípé Fẹ́mi Adébáyọ̀ máa jí padà nínú sinimá yìí tí wọ́n bá fẹ́ ṣe apá kejì now ibi tí ọ̀rọ̀ ti wá rú gbogbo ọmọ Nàìjíríà lójú nìyí tí wọ́n fi rò pé ó yẹ kí sinimá yìí ó ní apá kejì ó yẹ kó ní apá kejì ẹ má jà gbàgbé pé Fẹ́mi Adébáyọ̀ bí ọmọ kan ìyàwó rẹ̀ ò tí ì bímọ ìyàwó tí ó fi lé ọmọ ṣe agbára tó fi ṣe agbára fún kò bímọ ṣùgbọ́n Fẹ́mi Adébáyọ̀ ti bí ọmọ kan pamọ́ ọmọ tó bí pamọ́ yẹn ni àwọn èèyàn ń pè ní Ibrahim Tíátà tí ó padà wá ní òpin apá kìíní sinimá náà àwọn èèyàn wá wò pé kò lè tán síbẹ̀ wáì tó máa jẹ́ pé sí ìkànnì Ibrahim Tíátà máa ṣe kí ló wá ṣe báwo ló ṣe jẹ́ kí ló sọ so àwọn nǹkan yìí ní àwọn èèyàn wò pé òkè sinimá yìí kò lè tán síbẹ̀ ó gbọ́dọ̀ ní apá kejì mo wá fẹ́ ká wò ó ṣé ó ṣeé ṣe kí apá kejì ó jáde kó má sí ẹni tí ó kọ ìtàn níbẹ̀ ìyẹn bọ̀dá wa Fẹ́mi Adébáyọ̀ àbí òye wo lẹ́yìn fi wò látọ̀dọ̀ yín pé kí ló fẹ́ ṣẹlẹ̀ sí Fẹ́mi Adébáyọ̀ ṣé spirit ẹ̀ ló fẹ́ ya part 2 yẹn ni àbí wọ́n máa lo spirit ẹ̀ láti fi ya part 2 and then gbogbo ẹ̀kọ́ tí a nílò láti kọ́ ni part 1 àti kọ́ wa in fact part 1 yìí ó ti sọ a lot of things nípa sinimá yìí tó jẹ́ pé a ti rí ẹ̀kọ́ gidi kọ́ mi wá mọ bí part 2 yẹn ṣe fẹ́ lọ bó ṣe fẹ́ lọ so bó ṣe fẹ́ lọ mi mọ̀ ẹ̀yin tí àwọn wà nílé tẹ́yìn náà bá ní idea tàbí ẹ ní òye pé ok báyìí ló ṣe máa lọ báyìí ló ṣe máa lọ ó ṣeé ṣe kí part 2 jáde ẹ jẹ́ ká mọ̀ ní comment section ẹ bá wa sọ̀rọ̀ ní comment section pé part 2 yìí ó máa jáde tó bá jáde ojú tèmi fi wò nìyí ojú tèmi fi wò nìyí ojú tèmi fi wò nìyí lágbára náà yóò dára fún wa ẹ má gbàgbé láti subscribe sí channel wa ìyẹn Àṣeyọrí TV ẹ like fídíò wa ẹ wo fídíò wa ẹ share fídíò wa a máa fún yín lóríṣiríṣi àwọn sinimá tí ó bá ń jáde lórí afẹ́fẹ́ lórí sinimá ni lórí YouTube ni gbogbo ibi tí sinimá bá ti ń jáde la máa mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa pé bó ṣe ń lọ nìyí bó ṣe ń lọ nìyí ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa lẹ́ẹ̀kan sí máì tí lọ máì tí gbé kúrò ó yá subscribe kò sì follow wa tí ẹ bá ní ìbéèrè láti bi wá tàbí ẹ ní ohunkóhun láti bá wa sọ ẹ sọ sí comment section a máa dá yín lóhùn láì fi àkókò ṣòfò a nífẹ̀ẹ́ yín ẹ̀yin náà ẹ nífẹ̀ẹ́ wa ẹ ṣé púpọ̀ orúkọ tèmi ni Akíọmọ Akin èmi ni wọ́n pè ní Akíọmọ Àgbà bẹ́ẹ̀ ni a máa lọ a máa bí ọ̀bẹ ní bẹ̀sù àtẹ́lẹsẹ̀ báyìí a máa bẹ̀yàn wò gbogbo ẹni tó bá ní a ò ní délé àwọn gangan la ò ní dé bá àkìyìn pé ó dàbọ̀. ẹ ṣé tí ẹ wo sinimá yìí ẹ bá wa subscribe sí channel wa kí ẹ sì tẹ like